àkú ọdún àkú ìyèdún. Báwo lọ̀dọ̀ yín? Báwo lọ́dún? Ṣọdún dùn, ṣọdún dùn. Bá a bá rí ohun tá a fẹ́ jẹ ẹ jẹ́ á dúpẹ́. Bá a bá rí ohun tá a fẹ́ jẹ ọpẹ́ yẹ lọ́hùn. Ẹ bá ṣáà ti ń gbọ́ mi lásìkò yìí ẹ máa dúpẹ́ ẹ mọ́ kíá. Èmi ń kí yín èmi sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ̀yin èèyàn mi lágbo òṣèré lètò yìí. Ibí náà láti máa já yín sí àwọn agbègbè kọ̀ọ̀kan tó yẹ wà. Ibi tó yẹ kẹ́ ẹ ti lọ gbẹ́nu sí. Àwọn patí tó yẹ lọ. Àwọn ibi kọ̀ọ̀kan tẹ́ ẹ lè lọ lásìkò ọdún. Tí ọ̀pọ̀lọpọ̀ ẹ kàn jókòó náà ni. Àwẹ̀ ti bá àwẹ̀ lẹ̀. Ohun tó yẹ ṣe á já yín sí. Ibi tẹ́ ẹ lè gbéyàwó gbọ́mọ lọ. Ibi tẹ́ ẹ tún lè mọ́kọ yín gan dání lọ bẹ̀. Yóò sì ní gún yín pa. Kódà gan tẹ́ ẹ̀ ní fowó wọlé lásìkò ọdún yìí. Bí kẹ́ wá jókòó nù ilé. Ẹ jókòó nù ilé gan bẹ́ẹ̀ bá rí epo. Ẹ ra 5 litre ní 10 litre ní. Ohun tó ń tán lọ́dún iléyá. Jẹnẹrétọ̀ yóò ṣe pà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  ó lọ́nu. Epo tán. Wọ́n á lẹ̀ wá ṣe. Epo bá ti wá tán. Bàbá ó mú fóònù. Ìyá ó mú fóònù. Àwọn ọmọ náà wọ́n ó mú tiwọn. Àwọn bá ń wo cartoon lórí táàbù. Ìyá ń wo TikTok lórí fóònù. Bàbá ń bẹ lórí WhatsApp. Wọ́n ṣe ń sẹ́ndì ẹ̀ náà ń dìlíìtì. Ó yé yín. Don't get it. Àbí few ones. Tó yé yín náà àbí ò tí ì yé yín. Pàtó jẹ́ pé ohun tá a jọ ń wò ti tán. Epo ti tán. Ẹ wá jókòó lé. Irọ́. Bẹ́ẹ̀ sì rí àwọn mọ̀lẹ́bí mi. Ẹ̀rọ a máa ba dádì gbà mí. Àwọn ọkùnrin ní máa ní dátà tó pọ̀ lórí fóònù. Àwọn èèyàn fi lè máa wo fíìmù. Àṣà làwọn ọkùnrin tán lè jókòó tán fẹ̀yìntì. Ìyàwó wọn wá gbé orílé wọn láyà. Ó yá já máa wò lọ. Ẹ já wọ orí TikTok. Ó yá já máa wo ohun tí ń ṣẹlẹ̀ lórí TikTok. Kó wá gbórílé láyà kẹ́yìn àti ẹjọ́ máa wo ohun tí ń ṣẹlẹ̀ lórí fóònù yín. Ṣàṣà ni yín. Ẹ jẹ́ àṣẹ challenge tó bá dalẹ̀. Ẹ má pè mí o. Ẹ má pè mí pé kankan ṣẹlẹ̀ lẹ́yìn rẹ o. Ẹ wá jókòó ẹ̀yin àti ọkọ ìyàwó yín. Àwọn obìnrin tí ẹ̀ sì bẹ́tà. Ṣùgbọ́n ọkùnrin tí ó wà jókòó báyìí pé lórí fóònù mi o. Jẹ́ kí èmi àti ìyàwó mi ò jẹ́ ká wá máa wo nǹkan kájọ máa wo fíìmù. Àbí ká máa wo TikTok. Àbí ká máa wo Instagram lórí fóònù ọkọ. Ẹ dákun àwọn ọkọ wo ló lè ṣe bẹ́ẹ̀ náà? Bẹ́ẹ̀ ní jà. Jíjà ò ní ṣẹlẹ̀ tó bá tán. Mo mọ̀ pé Oyèdáyọ̀ Oyèládùn òun lè ṣe bẹ́ẹ̀ ní tiẹ̀. Òun lè fẹ̀yìntì. Ó wá tan fóònù ẹ̀. Ọkọ wọn àti ìyàwó ẹ̀ kan wá gbórílé àwọn láyà kan wá máa wo TikTok ọ̀pọ̀ máa wo WhatsApp lórí fóònù. Òun lè ṣe bẹ́ẹ̀ oṣù mo lè gbèrí ẹ̀ jẹ. Bàbá dúdú. Ẹ̀yin wo lẹ́lẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ ṣí ojú òpó náà. Tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ tí ò ní mú jà lọ́wọ́. Tó yẹ pé yóò ní happy ending nínú. Yóò ṣe pé bóyá at the end of the day o ìjàlẹ̀ fi parí ẹ̀. Àbí kí ló dé táwọn ọkùnrin fi láìkí ẹ̀? Ẹ̀yin obìnrin máa ń láìkí ẹ̀. Kí ló dé tẹ̀yin ọkùnrin ẹ̀ fi láìkẹjọ máa wo fóònù lórí fóònù yín? Bẹ́ẹ̀ lè wò lórí fóònù ìyàwó yín o. Ẹ lè wo fíìmù lórí fóònù ìyàwó yín. Ẹ lè máa wo WhatsApp ọwọ́ TikTok kẹ́ mọ́ ẹ fi WhatsApp tiẹ̀ lẹ̀. Ẹ lè máa wo TikTok tàbí Instagram lórí fóònù ìyàwó yín kẹ́ mọ́ scroll lọ. Ṣùgbọ́n fóònù ti yín. Ẹ ti tẹ bọ́tìn ẹ̀gbẹ́ iná rẹ̀ ó ti kú. Àfi kẹ́ ẹ dojú ẹ̀ bolẹ̀. Wọn ò lè lò ó. Kí ló dé tẹ́ ẹ̀ dàbí Tèmítáyọ̀ Oyèládùn náà? Ẹ̀yin wo lẹ lè ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ àṣẹ challenge yìí. Àbí ẹ̀yin obìnrin ṣé rọ̀ mò ń pa ni? Kí ló máa ń fà tí wọ́n fi ṣe bẹ́ẹ̀?
09123708675. Abẹ́ ẹ̀ fúnra ni ṣé kí ó ní nǹkan míì tẹ́ ẹ rò tẹ́ ẹ fi fẹ́ fi ṣe bẹ́ẹ̀ ni àbí kò tẹ́ ẹ wá yé mi gan báyìí. Hello. Ẹ kú ètò. Ètò ni màámi. Ẹ tó dá wa lára yá láàárọ̀ yìí yóò dára fún yín. Bàbá ṣé kí ló dé sẹ́yìn máa ń ṣe bẹ́ẹ̀ ń tiyín? Ọ̀jọ̀gbọ́n Ọláníyàn bàbá láti Sanyọ̀ mi. Bẹ́ẹ̀ni. Mo lè ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin ẹ lè ṣe bẹ́ẹ̀ bàbá. Kí ni èjì yín? Bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ṣe é bí. Ẹ jẹ́ mọ̀ pé ṣé èmi nìkan bá jáde sí wọn tí yóò bá sí ìyàwó mi lẹ́gbẹ̀ẹ́ mi àwọn tó mọ̀ mí máa ṣàlẹ́jì náà níbo ni mo fi mọ́ mi sí. Ó ti yé mi mọ́ bàbá ẹ jẹ́ ń wo ẹ tẹ́ ni ọdún mélòó báyìí? Mo ti lé ní 70 o. Ẹ ti lé 70 ó ti yé mi nǹkan tí mo fẹ́ sọ àwọn èèyàn tó yé wọn tí ẹ tí ì lè understand mo ti yé mi báwo ti yé mi ẹ mọ̀ ṣe lọ bá ń bá mi ẹ mọ̀ ṣe lọ bá ń lé yín ò ní dàrú. Hello. Hello sir. Ọ̀gá mi kí ló dé tẹ̀yìn ṣe bẹ́ẹ̀ náà? Ẹ káàárọ̀ sà. Ẹ dá mi lóhùn náà. Ọ̀rọ̀ àwọn ọkùnrin jọ mọ́ panipani ìfẹ́ mú múdà kọjá ń pàkó òun ni. Ẹ̀yin ìfẹ́ kí ló dé náà kí ló dé tẹ̀yìn fi ṣe báwọn? Ìwọ ọwọ́ wa ni ò já fẹ́. Irú ìwà wo ní bẹ lọ́wọ́ yín ẹ fè mí lẹ̀? Ìyàwó ẹ má kó wa papọ̀ mi ò láìkí ẹ̀. Mr. Gbénga. Ò ń gbọ́ yín. Gbogbo abákan náà ni wa mo wọ́ bí ìsìn yín lánàá tẹ́ ni wá látọ̀yọ́. Àtẹ̀mí náà. Ọ̀lẹ́ ti jáde. Bẹ́ẹ̀ ni bó ṣe rí nù bàbá. Mo ní ẹ wá látọ̀yọ́ kí mo ní ẹ wá ti látọ̀yọ́. Ẹ ní unique ní kí n wá gba rice àtowó mọ́dọ́fíìsì yín ọ̀lẹ́ ti jáde. Èmi wá ní ṣé mi mo ní ẹ wá ni. Unique. Unique papọ̀ mọ́ yàtọ̀ ni. Èmi kọ́ mo ní ẹ wá. Wọ́n ní tí n bá lè padà lónìí pé màá bá yín lẹ́lẹ̀ ọ̀hún mo ṣe àtún gbóhùn yín ní Lágelú. Màá bá bàbá bẹ́ẹ̀ bá wá ẹ wá èmi kọ́ mo ní ẹ wá o. Èyí o bọ̀ tẹ́ bá fẹ́ wá wojú wa ẹ máa bọ̀ tẹ́ bá fẹ́ mú nǹkan ọdún wa ẹ máa bọ̀. Hello. Hello Mr. Ọláyíwọlé ẹ kú ètò. Ọ̀gá mi ṣé kìí ṣe pé bóyá mo ti lọ bẹ́ spíkà báyìí ṣé mi bẹ́ spíkà. Rárá ẹ bẹ́ spíkà o. Kí ló dé tí ẹ fi àlá ìyàwó yín lórí fóònù yín kẹjọ máa wo TikTok tàbí kẹjọ máa wo. Wàláì mo máa ń ṣe dáadáa pẹ̀lú àjọ máa ń ṣe. Tẹ́ ẹ ṣúọ̀. Wàláì. Ṣùgbọ́n ẹ ti off notification yín. Ṣé mo ká yín ẹ ti off ẹ kí kankan má wà látòkè kó má èdè gbé mẹ́sẹ̀gì wà látòkè pim. Ẹ káàárọ̀ ọ̀gá mi fóònù yín dùn ẹ yí rédíò yín ẹ yí lọlẹ̀. Ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́. Yes sir ọ̀gá mi ṣẹ́yìn ṣe bẹ́ẹ̀. Jọ́ọ̀jì láti ní wíran ni o. Bàbá Jọ́ọ̀jì ṣẹ́yìn ṣe bẹ́ẹ̀. Mo mọ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ ṣeun ìròyìn là ń sọ ìròyìn là ń wá dáadáa ẹ ṣe. Hello ma. Hello ọkùnrin tó sọ pé òun pè láti Ọ̀yọ́ bàbá Gbóyèga ló ní kí wọ́n wá. Ẹ ṣeun jàre Gbóyèga yàtọ̀ sí Gbénga. bàbá Gbóyèga là wá ni wọ́n ní kí wọ́n wá gbowó àti ráìsì. Ẹ ṣeun jàre màmí. bẹ̀sùn ò tẹ̀lé prógámù wọn tán bá tẹ̀lé ni òní ló yẹ kí wọ́n wá sí Ìbàdàn. Ẹ ṣeun jàre ẹ ṣeun màmí. kì í ṣẹ̀yìn bàbá Gbóyèga. èmi ti yọra mi bá èmi ọmọ ọlọ́mọ. lórí Facebook mi Olúọmọ Ahmed láti technical lóṣogbo ẹ ṣeun. Hello ẹ kú ètò sà. Irú yín obìnrin mo fẹ́ jẹ́ ó pè màmá kí ló dé sọ́kàn yín mọ́ àlá òyìn. Láíláí orí àlá mi sì ń pín. Kí ló dé. Àmọ̀dí o. Ẹ̀yin ò mọ̀dí àbí. Ṣùgbọ́n mo rò bí orin tí òde kọ ni ó ṣiṣẹ́ yẹn. Orin wo. Ọkùnrin lè láyà mẹ́fà ó burú. Obìnrin kan ṣoṣo lolúwa yan fọkùnrin àbí. Irọ́ kìí ṣe èyàn wọn fẹ́ jẹ́ kí bátìrì fóònù ẹ̀wọ̀n kí fóònù olówó ńlá ni wọn fẹ́ jẹ́ kó ètè lọlẹ̀. Ayọ̀ kò tẹ̀ sí ẹ̀ lè fọ́ọ̀kàn pín. Torí bátìrì ẹ̀mọ̀ kí wọ́n ṣe sọ́ráǹsì ẹ̀ torí bẹ́ẹ̀ ni kìí ṣe torí obìnrin. Ọkùnrin tó wá pè yín yẹn tó ní òun ọba yín lé ṣé tẹ́ bá lọ bòmí ṣe ọ̀dọ́ omi náà lẹ lọ nìyẹn. Wọ́n láwọn èwo nu tó fẹ́ wá gba ráìsì àbí. No èmi ti ẹ̀kọ́ náà ń béèrè ẹ mọ̀ pé Gbóyèga Gbénga. ọwọ́ lòun ọba yín lé. Ẹ ṣeun.
hello, ó ti wọlé mò ń gbọ́ yín. Gbẹ̀ngà ló máa dá ọlọ́pàá dàrú náà ló tún máa tutù bá mi tó. Ẹ kí mò ń dàrú báyìí sísí nẹ́nẹ́ kí mò ń dàrú báyìí. Gbẹ̀ngà ti ń dàrú ẹ ti ń dàrú ẹ torí pé ọ̀pọ̀ ìrẹ́ náà lè máa tutù. Ẹ dúró ṣé kí nǹkan dàrú ni pé kájọ máa wo fíìmù lórí fóònù wa. Mi ò ní máa wọlé. Mi ò ní kẹ́ ẹ lọ wo WhatsApp o kákànjọ máa wo TikTok tàbí Instagram lórí fóònù. Agbórílẹ̀ àwa láyà. Kẹ́ wá máa wo TikTok tàbí Instagram. Ṣé dáàdi ẹ wo àbẹ́ẹ̀rí ẹ̀rí kìíní àbóòrí kìíní àbóòrí jẹ́ ká wọlé iná. Ó lè ṣẹlẹ̀ kò lè ní happy ending. Kí ló ṣẹlẹ̀ kí ló dé? Àkọ́ máa wọlé. Kọ́ọ̀lù wo? Àwọn yẹn á pè. Kọ́ọ̀lù àwọn aláṣẹ ìdàgbà tó wà ń ta. Àkọ́ máa wọlé. Mi ò dẹ̀ wá rò bẹ́ẹ̀ o. Gbẹ̀ngà. Ṣùgbọ́n ẹ lè wo tóbìnrin. Cheating nìyẹn náà. Hello. Yes sir, ẹ gbọ́ kí mo ṣe tí ò dáa. Èmi ọ̀gá Olúwarótìmí self-contained láríṣẹ àpáta Ìbàdàn. Kò ní túmọ̀ sẹ́mi èmi máa ń ṣe kò sí nǹkan mi ò ní kọ́ ọ̀gá ní kọ́ńbọ̀ ní kọ̀kọ́. Ẹ ṣeun jàre. Kò nira kò sí nǹkan tó ṣòro. Nǹkan tó simple ni. Àbí Michael kí ni bẹ́ẹ̀ àwọn èèyàn á sì máa bẹ̀rù pé kó o délé lálẹ́ àbí kó o délé rọ̀lẹ́ ìyàwó rẹ̀ wá kí ọtẹ́ ti ṣe gbogbo ẹ̀tàn kẹ́ wá gbórí léra yín láyà kó wá mú fóònù rẹ̀ gangan kẹ́ wá máa wo TikTok lórí fóònù pẹ̀lú fóònù rẹ̀ ni ò kì í ṣe fóònù ìyàwó ẹ̀ o sì mọ̀ pa notification kò mọ̀ off notification ṣé o wo fíìmù tẹ́ ń wò àbí tẹ́ ń wò ṣé o lè wò tán bẹ́ẹ̀ mi mọ̀ pé torí bátìrì ni a lè fi fóònù obìnrin a lè fi wo TikTok ṣùgbọ́n fóònù ọkùnrin bátìrì rẹ̀ yóò ètè lólè ara àfígbà kẹ́ lu fóònù wa. Hello. Gbẹ̀ngà Kárọ̀sà. Yes ma. Oge ti látàpátá ni. Yes ma mo ń gbọ́ yín. Ẹ wo ẹni tí mo ní ó ṣe dáadáa tá a gbàbẹ̀ wọ bòmí gan. Ẹ ti ṣeun mo ti yọ ohun tí mo fẹ́ yọ ẹ má sọ bòmí tẹ fẹ́ gbàbẹ̀ wọ ẹ fẹ́ àìsàrà fílẹ̀ báwọn. Ẹ filẹ̀ báwọn. A máa dùn gan, a máa sweet gan. Kò sí nǹkan tí tó wà níbẹ̀ tán bá ti múná lọ, a máa sweet. Hello. Yes. Hello sir. Yes ma. Hello wàdà Gbẹ̀ngà káàárọ̀. Mo ń gbọ́ yín. A kú ètò. Ètò ni. Ẹ wo òun ò lè ṣe kò possible. Kí ló dé? Kódà gàdádì tiwa tí kò gàba fẹ́ wọ́n wẹ̀ lè fi fóònù abẹ́ bẹ́ẹ̀dì. Bóyá fóònù wọn fẹ́ jẹ́ kó jábọ́ kójú ẹ̀ fọ́ ó possible. Irọ́ pátápátá tó bá fẹ́ ṣe TikTok tá a bá wà bẹ́ẹ̀ ó wẹ̀ lè jẹ́ fóònù orí sọ́mọ̀ gan. Wàhálà. Ṣùgbọ́n fóònù yín ló. Hello, ẹ kú ètò. Ètò ni. Mr. Oyàtọ̀. Màmá mò ń bọ̀. Ṣé ti máa ní kẹ́ ẹ̀ káwọ́ méjèèjì sókè? Ṣé abíyá yín ṣe kò sí dọ̀tí ń bẹ̀? Tí n bá ti ka sílẹ̀ tipẹ́tipẹ́ ó ṣeé ṣe kó wà ń bẹ̀. Ṣùgbọ́n tí n bá ẹ̀ṣẹ̀ kúrò ń bá luwẹ̀ bí n bá ka sókè kò sí nǹkan kan bẹ̀. Ẹ tún sọ mí. Ló ti fa fún pé ẹ̀yin o Adéọ̀ṣun o gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà ń bẹ̀ yẹn Rẹ̀mí àti Rẹ̀mí ẹ káwọ́ yín sókè gbogbo yín nǹkan kan náà ni. Kí lẹ̀ṣẹ̀ wa tá fi káwọ́ sókè? Kí lẹ̀ṣẹ̀ wa tá fi káwọ́ sókè? Ìyàwó yín ó lọ fà lórí fóònù yín. Tiwa yàtọ̀ àwa máa ń ṣe bẹ́ẹ̀ ń tiwa àwa máa ń ṣe bẹ́ẹ̀ ń tiwa. Èmi mọ̀ bóyá Olímẹ̀rì ni. Àwa máa ń ṣe bẹ́ẹ̀ ń tiwa. Ṣọ́kọ yín wọ́n ń ṣe bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Àwọn máa ń ṣe bẹ́ẹ̀ tiwa. Òun náà lè ṣe bẹ́ẹ̀ irú kan náà jọ ni. Irọ́ ẹgbọ́n mi ò ní kẹ́ ẹ tú fóònù. Àwọn mẹ̀kúnnù ló ń sọ̀rọ̀ àtàkàndá. Ìyálẹ̀ ẹ dúró mi ò ní kán tú fóònù mi ò ní kẹ́ ẹ tú fóònù àníkájọ mọ́ wo tán ti múná lọ jẹnẹrétọ̀ ti lọ. Àníṣe ṣe rí bẹ́ẹ̀ bá tiẹ̀ fààyè rẹ̀ lẹ̀ ẹ ní nǹkan kan tẹ́ ẹ ti ṣe lórí fóònù yẹn tó ẹ pé ó níwọ̀nba tó síkírìtì tó lè jáde ìta. Fóònù pásánátì ni fóònù ṣùgbọ́n ṣé èèyàn lè. ṣé ọ̀pọ̀ èèyàn ọkùnrin gbọ́n jù àlọ́. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀ ọpọlọ kan lè fi mú adélé. Scope ni. Scope náà ni. Ẹ jẹ́ ń lọ tajà mò ń bọ̀ ẹ̀yin èèyàn wa ẹ má gbàgbé ti káàṣì ẹ̀ lónìí náà ní ìsìn àtúmú ti káàṣì ẹ̀ lónìí bá a ṣe máa ń mú gbogbo ọjọ́ mẹ́jọ. Friday lónìí ṣe gbàgbé ẹ lọ máa ta káàṣì ẹ̀ mò ń bọ̀ láti wá mú àmú káàṣì ẹ̀ lónìí ní ìsìn àtúwò ẹnìkan tí ó tún jẹ́wọ́.
ẹnìkan ó tún gbé gẹ̀ẹ́sì bọ́rọ̀ bá di ti káàṣì ẹ̀ lónìí náà mọ̀ ni kò mọ̀ tún ní $50,000 ta ni ó jẹ́. wọ́n díje Spider ó